Orunmila méjì kópa ọmọ mi méjì ṣoṣo àwọn ọmọ owó méjì máa ní lọ́wọ́ ńlá méjì máa ní lọ́wọ́ ọ̀la méjì máa ní lọ́wọ́ títọ́ ọkùnrin tó obìnrin tó sótà jẹ́ ká máa darí owó wá fún mi títọ́ ọmọdé dàgbà máa darí owó wá fún mi Orunmila méjì lógún mo kó fáwọn Orunmila jẹ́ fáwọn ògbésó owó jẹ́ ògbésó ọlá jẹ́ ògbésó ọlá ó fẹ́ lọ sí ìdìbò báyìí Orunmila ó wá láyọ̀ Orunmila jó bọ̀ láyọ̀ Orunmila méjì ó fòfó méjì ó ròfó méjì ó gbó òfó mu kọ́ Orunmila méjì ó kábàámọ̀ kó o ṣe wá gba fáyì Orunmila méjì ó tí lójú ẹgbẹ́ méjì ó bàjẹ́ lójú àgbà ọkùnrin obìnrin méjì ọba tiẹ̀ jẹ́ oṣù àjẹ́ méjì ọba tiẹ̀ jẹ́ mójì báyìí lòdì sókè kébé gógó sẹ̀dé gógó rẹ̀ amúnágbà méjì ni ẹ̀sẹ̀ yóò ti sọkùnrin yóò ti sobìnrin yóò ti soṣù yóò ti sàjẹ́ Orunmila jẹ́ amú tiẹ̀ jẹ́ látòní lọ méjì orógun àìsàn ara méjì orógun àìsàn ọmọ Orunmila gbogbo àwa táwọn ti àṣẹ Orunmila méjì kó pa wá kọ́ládé wà pa Orunmila méjì sọ́kùnrin àṣẹ obìnrin rẹ Orunmila ògbóngbó ni dáwó gbogbo àwọn ọ̀tá mi lọ́kùnrin lóbìnrin Orunmila jẹ́ olóògbóngbó àṣẹ. You see as I dey take am if na 5 like this you remove I go remove 1 put aside remain 4 oya you see am you go throw away so you see as I dey do Orunmila a lọ gbé Esu Orunmila méje Esu ní méje ó bá tiẹ̀ jẹ́ méje ọkùnrin ó bá tiẹ̀ jẹ́ di owó ni kó máa fi pa ọlá ni kó máa fi rí ọlà ni kó máa fi rí kóbore ó ti bẹ̀ búyọ Orunmila méje ti bẹ̀ kó kọ rẹ̀ jẹ́ Orunmila obì mo gbó Esu fún àdúrà rẹ̀ gbàdílẹ̀ ó dán lójú Orunmila yóò dín bẹ́ẹ̀ rí Orunmila báwo ló ṣe máa mọ̀ pé ó yàn sá báwo ló ṣe máa mọ̀ pé obì yàn bẹ́ẹ̀ ṣe ń dálẹ̀ yẹn torí ó béèrè lọ́wọ́ mi ó ti ń gbàgbé. Ṣebí I tell you say if you wan cast your okay. If you wan confirm say the kola e don talk better thing na so you do say I dey do am face here you know see 3 don open. Okay, 3 must open. This one don close. The one wey don close na you go do like this. Okay. The one that is closed, you put it on the Ikin. For the Ikin, right. Okay. One Ikin, you go take am like this. Ogunda Ogbe. Oh, okay. Ogunda Ogbe. That is this kola wey we use pray. It means we tell Ikin that you wan go serve Esu. Oya, you have to move. Esu Laalu Ogiri Oko. Akọ ìbọra jíjẹ látọpa. Asáré tètè lóde wéré múbàdàn yájú bọ̀. Wọ́n láfàró lòun àfàkàn. Ta ló gbẹbọ tó rú? Ó wá sílùú Nàìjíríà báyìí. Esu Laalu Ogiri Oko. Ó fẹ́ padà báyìí. Esu Laalu Ogiri Oko. Yóò padà láyọ̀. Obì rẹ̀ rí akọ ìbọra tán fòbí kàn. Asáré tètè lóde ìwéré múbàdàn. Ó ń gbé wọ Esu. Ó ń gbé lọ síbi ẹ lọ gbé ni o. Jẹ́ ìgbé sówó ni o. Jẹ́ ìgbé sọ́lá ni o. Jẹ́ ìgbé sọ́lá jẹ́ rírí mu. Rírí náà rírí lò. Rírí ṣe rírí gbà. Àkùkọ dẹ yìí ó rẹ̀ rèé. Ó fi sí ọ́ndì báyìí. Esu Laalu Ogiri Oko. A lọ gbé ọjọ́ kó sí jẹ́ lọ gbé sọ́lá. Jẹ́ ẹ̀gbọ́n kúnnù láàrẹ̀. Jẹ́ ẹ̀gbà ìsàlẹ̀ láàrẹ̀. Dán wá síbi obìnrin. Dán wá síbi ọkùnrin. Dán wá síbi oṣó. Dán wá síbi àjẹ́. Àwa táwa bá sí gangan Esu má jẹ́ kó pa wá o. Esu má jẹ́ kó pa ọmọ wa o. Esu gbà. Esu gbà. Esu gbà. Esu Laalu Ogiri Oko. Obì lámú bẹ kú jẹ́ bá bẹ kú obì lámú bá rùn. Esu gbà. Obì ẹ̀rí. Laalu Ogiri Oko. You know this one don
pass as I dey explain for you. Inside. You see? Esu Laalu Ogiri. See? Yes. You know, see? Yes. All up. Esu Laalu Ogiri Oko. Àṣẹ. Àṣẹ o. Àṣẹ. 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 Esu Laalu Ogiri Oko.